Otasansan rédíò and TV. nínú ìròyìn míì tó tún jáde gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tá a ní ká mú wá fún yín kẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáláyé kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eléyìí òun náà ni ó jáde láti ọ̀dọ̀ ẹni tí ó ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí, ìyẹn olóyè Olusegun Obasanjo. Níbo ni olóyè Olusegun Obasanjo níbo ló ti sọ̀rọ̀ eléyìí tá a fẹ́ mú wá fún yín? Kí gan ni ọ̀rọ̀ tí olóyè Olusegun Obasanjo sọ? Ọ̀rọ̀ tí olóyè Olusegun Obasanjo sọ ó dá lérí ìṣèjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn asòfin, ìyẹn àwọn senators àti àwọn reps. Ìròyìn eléyìí lágbára, ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó nítumọ̀ tó sì yẹ kí àwọn èèyàn kí wọ́n fòye gbé kí wọ́n sì fi làákàyè gbé yẹ̀wò. Kódà àwọn tí ọ̀rọ̀ ń bá wí gan ó yẹ káwọn gan kan tún ọ̀rọ̀ ń yẹ̀wò dáadáa. Ohun tí olóyè Olusegun Obasanjo sọ òun náà ní pé ààrẹ Olusegun Obasanjo ó ní kò bójúmu, kò bófin mu, kódà kò sí ní ìlànà òfin gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ní ìwà tí kò tọ́ ó ní kí àwọn asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n máa pinnu iye owó tí wọ́n máa gbà lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí asòfin. Tẹ́ ẹ̀ bá dé gbàgbé, ṣáájú ni ìròyìn kan ti jáde wípé àwọn asòfin pé wọ́n ń gbèrò láti ṣe àfikún iye owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn àwọn senators àti àwọn reps. Ṣùgbọ́n olóyè Olusegun Obasanjo ó ti sọ̀rọ̀ jáde, ó sì ti sọ èrò àti ìwòye tiẹ̀ gan lórí ìgbésẹ̀ tí àwọn asòfin tí wọ́n fẹ́ gbé ọ̀hún láti fi ṣe àfikún iye owó tí wọ́n máa gbà lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí asòfin. Níbi ètò ayẹyẹ tí wọ́n gbé kalẹ̀, ìyẹn ayẹyẹ 60 ọdún tí amòfin àgbà Afẹ́ Babalọ́lá tí ó ti ń gbẹjọ́rò tó ti wà gẹ́gẹ́ bí amòfin, ìyẹn 60 years at bar. Ó ní olóyè Olusegun Obasanjo òun ló ti sọ̀rọ̀ ọ̀hún tó sì sọ yànyà wípé kò bójúmu o, kò tọ́, kò yẹ, kódà kò ṣeé gbọ́ wípé àwọn asòfin àwọn ni wọ́n fẹ́ pinnu, àwọn ni wọ́n ń pinnu láti ṣe àfikún iye owó tí wọ́n máa gbà gẹ́gẹ́ bí amòfin lọ́wọ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wá, ṣé olóyè Olusegun Obasanjo ṣé kò rí ọ̀rọ̀ yìí sọ ni? Ṣé àsọjù ni? Àbí ojú wo gan lẹ̀yin fi wò ó? Àbí ó tọ́ sọ yẹ kọjá pé àwọn asòfin àwọn náà ni wọ́n ó tún máa pinnu iye owó tí wọ́n máa gbà gẹ́gẹ́ bí amòfin lọ́wọ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà?